Lẹ́yìn ìgbà tí Rashidi Ládọjà tó gba ọ̀pá àṣẹ ìlúkẹ̀rẹ̀ àti ọba gẹ́gẹ́ bí ọba tìlú Ìbàdàn ní ọjọ́ Sátidé, ọjọ́ Sunday tó tẹ̀lé ló gba Catholic Church lọ tó lọ ṣe ìdúpẹ́ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lọ́dọ̀ alàgbà àjọ. Ẹ̀yin náà ẹ wo àwọn ìyàwó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bí wọ́n ṣe rẹwà tí wọ́n dùn ún wò. Bàbá lọ dúpẹ́ pé Ọlọ́run mú òun kọ orí oyè tóun ti ń lé láti bí 20 ọdún tàbí bí 30 ọdún sẹ́yìn. Ẹ bá bàbá dúpẹ́. Bákan náà, bàbá tún ṣe ayẹyẹ ọjọ́òbí pé àwọn pé 60 ọdún àtẹyọ̀kan, ìyún 81 lókè èèpẹ̀. Kí ènìyàn tó lè pé 81 lókè èèpẹ̀, ṣé ẹ mọ̀ pé kì í ṣe kèremí, kì í ṣe ọmọ kékeré. Bàbá Rashidi Ládọjà ó ti di ọba ìlú Ìbàdàn. Ẹ bá bàbá dúpẹ́. Ẹ lọ sínú comment section, ẹ tẹ congratulations bàbá Rashidi Ládọjà. Lọ́jọ́ tí bàbá Rashidi Ládọjà tí wọ́n gbadé gẹ́gẹ́ bí ìlú Ìbàdàn, àwọn ènìyàn bí èèyàn, ẹni bí ẹni lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n lu ìlú Ìbàdàn pa, ni wọ́n fi yẹ́ bàbá sí. Kódà President Tinubu àwọn gan náà wọ́n wà ń bí ìjòyè bàbá Rashidi Ládọjà. Ó lágbára o. Ṣé wípé ibi tí ẹ̀dá yóò dé bẹ́ẹ̀. Ẹ subscribe kẹ́ wá share fídíò náà.